Omidan ìbùkún Olúwa, ṣé ẹ fẹ́ dá wọn lóhùn àbí kí n dá wọn lóhùn? Ẹ lè dá wọn lóhùn. Ok. A ti fi ètò náà sínú ètò tí à ń ṣe lọ́wọ́ yìí. Láìpẹ́ láì jìnnà, a máa ṣàlàyé àwọn ètò tí ó wà níwájú fún lẹ́yìn ìpàgọ́ yìí. Ètò náà wà. Ẹ ṣé púpọ̀. Yes, sir. Abala náà ládé yìí. Ètò tí ó wà ńlẹ̀ lẹ́yìn ìpàgọ́ yìí, òun ni wípé kémi sáré sọ ti tèmi, kí Omidan ìbùkún Olúwa kí àwọn wá ṣàlàyé tiwọn. Fún ti tèmi, orúkọ tèmi ni Ìyáàfin Christiana Atoy. Orúkọ ilé ìwé ti tèmi ni Renaissance Yorùbá Language Academy, ní ibi tí mo ti máa ń kọ́ àwọn ọmọdé ní èdè Yorùbá. Bí a ṣe ń ṣe ìpàgọ́ yìí lọ, mo ní àwọn akẹ́kọ̀ọ́ mìíràn tí wọ́n yàtọ̀ sí àwọn ti ìpàgọ́ yìí. Lára wọn, a fi ìkẹ́kọ̀ọ́ wọn, a dá ìkẹ́kọ̀ọ́ wọn dúró títí di ìgbà tí ìpàgọ́ yìí máa parí, kí ìkan má bàa dí ìkejì lọ́wọ́. Ètò ti tèmi, nítorí kìí ṣe iṣẹ́ yìí nìkan ni mò ń ṣe. Àyè wà fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ ètò ti tèmi láti béèrè bí wọ́n bá ṣe fẹ́ ní ìlọsíwájú. Bí ó dẹ̀ ṣe máa rí, òun ni ẹ̀ ń wò ní ojú fọ́nrán yìí. Ó wá bọ́ sí yín lọ́wọ́ o, Ìyáàfin Omidan ìbùkún Olúwa. Ẹ ṣé púpọ̀ mà. Èmi sì gbà yín níyànjú, ẹ̀yin òbí, pé kí ẹ darapọ̀ mọ́ Ìyáàfin wa Atoye láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ èdè Yorùbá ti àwọn ọmọ yín. Èmi sì ní ètò tí èmi ti gbé kalẹ̀ fún ìgbà ìkórè, the fall. The fall season is the time of harvest, and so we're going to be learning Yoruba words related to harvesting. We'll have 4 different classes. Oka, that's corn. Apple, Osan, orange, and ogede, that's the banana class, for different ages. And as you can see from the flyer, the older ages will start earlier in the day, and so on like that. Àwọn iṣẹ́ tí a máa kọ́ ni bí a ṣe ń kí àwọn òbí ní èdè Yorùbá àti àwọn àgbà. Bí a ṣe ń bọ̀wọ̀ fún gbogbo èèyàn ní èdè Yorùbá. Bí a ṣe ń ṣe àṣà ìṣeun gratitude ní èdè Yorùbá. Àwa náà kọ́ gbogbo àwọn ètò tí àwọn àgbẹ̀ máa ń ṣe láti kórè. We will also learn how the farmers usually harvest. A máa ṣe oúnjẹ Yorùbá. A máa sọ àwọn àkọ́sórí Yorùbá látinú Bíbélì. A sì máa kọ́ bí a ṣe ń ṣe fídíò Yorùbá. Bí ẹ ti wo fídíò tí àwọn akẹ́kọ̀ọ́ wa ṣe lórí orin tí Olúwa fún mi, ẹ̀yà ara tí Jésù fi dá mi. Èmi náà á kọ́ yín bí ẹ ṣì lè máa ṣe fídíò Yorùbá tí ń bóyá lórí àwọn orin tí Ọlọ́run ti fún mi, tàbí lórí àwọn ọ̀rọ̀ tí ẹ̀yin máa kọ́, tàbí àwọn orin tí Ọlọ́run náà fún yín. We're going to learn how to make Yoruba presentation videos, either on my songs that God has given to me, or on some composition by you, either
write up spoken words or maybe songs that God will also give you as we learn Yoruba. Bí a ṣe lè fi orúkọ wa sílẹ̀ fún ètò yìí ni a ti ṣàlàyé ní àwòrán yìí àti bí a ṣe lè sanwó fún. So the method of registration and payment is also shown on the screen.